Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin tèmi. Ọlọ́run á wà pẹ̀lú yín, á wà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ẹ má ní mo tún dé ní òwúrọ̀ yìí. Ìròyìn kan ni mo gbọ́ láàárọ̀ yìí tó ń ṣe ọkàn mi jùjù. Mo dẹ̀ wò pé mo ní láti fún ẹ̀yin èèyàn mi gbọ́. I just need to get the matter off my chest once and for all. Mo bá ti gbé sórí afẹ́fẹ́ with immediate effect tí mo gbọ́ tán, but nítorí service tí a fẹ́ ṣe kò lè jẹ́ kí n ṣe yẹn láàárọ̀ yìí, but immediately tá parí service nsìn, mo kàn ní kí n fún ẹ̀yin ènìyàn mi gbọ́ ni, kí a tún jọ gbọ́ bá ṣe máa ń gbọ́. Ní ṣókí ni, kò kí n ṣe nǹkan tí ó pọ̀ rárá. Ọ̀rọ̀ lórí bí alákòóso Nàìjíríà, the demented man, deaf and dumb man, zero-headed man, the most useless president in the whole world. Boko Haram, Buhari, foolish man in the whole wild world. Bí ó ṣe ń squandalize owó wa, ó ní mo fẹ́ ká jọ fi tí ara wa gbọ́. So ẹ jẹ́ ká ní sùúrù, ká gbé jókòó just for a couple of minutes ni, ká gbọ́ ìròyìn sórí. It's just a fresh one. Couple of hours ago, not so, but mo fẹ́ ká jọ fi tí gbọ́. Hold on. Sorry to say, sorry about not introducing myself. My name is HRH Prince K.A. Ajijon Ọmọọba Ọlágúnjú. Thank you so much. Ẹ fi kalẹ̀ sí. Sàràkí ọmọ funfun lẹ́lẹ́ni láláì lo gílọ̀fù nínú yòówù tí wọ́n bá sọ wípé wọ́n fẹ́ kẹ́ pàkútì ẹ̀ kalẹ̀ fún un wípé fínílágá iná ní ọ̀yọ̀sẹ̀ tí ò ní jẹ́ pé yóò ṣe ní ọ̀sẹ̀ bí tí ìwù kò mọ̀. Sorry. Òpè ńlọ́fà tí Bùkọ́lá Sàràkí fi pé ọ̀yá ẹjẹ́ lọ gẹ́gẹ́ bí àṣẹ tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tí wọ́n pa fún àwọn àjọ EFCC pé wọ́n pè mí ẹjẹ́ ńlọ rèé dá wọn lóhùn. Wọ́n pé ńgbà táwọn sì lọ táwọn bọ̀ wọ́n pé náà ni ojú bá kojú ni àlá bá tọ́. Nígbà tó náà mọ̀ sọ̀rọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ EFCC ìyún ọ̀gbẹ́ni Wilson Nwajare ó pé lóòótọ́ làwọn kọ̀wé pé sẹ́nitọ̀ Bùkọ́lá Sàràkí ti ṣe ààrẹ ilé aṣòfin tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà pọ̀ sì wá sí àkàtà àwọn ó sì dá wọn lóhùn gbogbo ìbéèrè tí àwọn jù sí wípé ó sì páàsì o táwọn ní kó máa lọ jẹ́jẹ́ rẹ̀. Kódà wọ́n wípé nínú ọ̀rọ̀ ìmọ̀ràn tó jáde lẹ́nu sẹ́nitọ̀ Bùkọ́lá Sàràkí sí gbogbo àwọn olóṣèlú àti gbogbo àwọn tó ti ṣèlú rẹ̀ kọjá lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́yìn ìgbà tí bàbá padà sí àkàtà rẹ̀ tó ń ti àwọn ẹ̀ṣọ́ tí wọ́n tẹ̀lé ní wípé ń tàn wínú o kọ́ńkálukú á máa rí pé ọwọ́ ọ̀hún mọ́ kọ́ńkálukú á máa rí pé kò sí ọ̀pálábàtà tàbí àkúfọ̀gò nínú àpamọ́wọ́ ọ̀hún nínú ohun gbogbo tó ń kálukú bá ń ṣe lẹ́ka ètò òṣèlú torí pé ìgbàkúùgbà ní ẹ lè pe èèyàn pé wá wí tẹnu rẹ o wípé ní tí ò jẹ́ kí ẹ̀rù kankan bá òun nígbà wọ́n pe òun látọ̀dọ̀ àjọ EFCC ní wípé kí wọ́n fẹ́ béèrè kò síbi wọ́n fẹ́ bá yọ tí wọn ò ní bòun pàdé tó ọ̀nbẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune tí a fi pé sẹ́nitọ̀ Bùkọ́lá Sàràkí pé ó nídìí tó ń fi lọ rèé yọjú sí àjọ EFCC òun pe ní Ṣọlá àti pé ọwọ́ òun rèé lókè
funfun nẹ́nẹ́ láì lo gílọ̀fù. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kánkó ròyìn yẹn ojú ìwé kẹsàn-án lẹ́ti ṣẹ̀rí rẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch níbi tí wọ́n gbé ń fìdí rẹ̀ múlẹ̀ wípé àjọ amúnimọ́dà ti ń gbógun ti ìwà àbàjẹ́ léde ọrọ̀ ajé àti ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè wa Nàìjíríà EFCC wọ́n ní wọ́n ti gan Sàràkí mọ́lẹ̀ lákàtà wọn lórí ẹ̀sùn ṣíṣe owó òlú mọ̀kùmọ̀kù àti gbígbé owó òlú láti gbé fògánná kúrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ wá já kó lórí iyùn torí pé ìyẹn ó ti dúró bẹ́ẹ̀ àwò gédéǹgbé lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí wọ́n ní láìná ní ọ̀rọ̀ tó ń ti ìlérí tí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ti sọ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ọjọ́ eléyìí tí wọ́n mọ̀ mú kà wọ́n ló ti lé ẹyọ kan ní ìgbà 201 days tí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ti fi rìnrìn àjò lápapọ̀ láti lọ. Please, this is the side I want you to exactly listen to, please. Try and concentrate, listen to this side, and let us reason together. Thank you. ọ̀rẹ́ gba ìtọ́jú nílẹ̀ òkèrè tó sì jẹ́ pé owó eléyìí tó lé ìgbọ̀njẹ̀ mẹ́ta ní tírílíọ̀nù òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n mà ti fọ́ gbọ́ bùkátà lẹ́ka ti ètò ìlera lórílẹ̀-èdè yìí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀rò yẹn sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní láàrin ọdún mẹ́fà àti oṣù méje gbáko tí ìṣàkóso ti ń bẹ lórí àlééfà lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti bẹ̀rẹ̀ àkóso ìyún láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún 2015 wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé olórí orílẹ̀-èdè yìí ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n ní wọ́n ti lo àpapọ̀ ọjọ́ tí í ṣe 201 days láti lọ rèé fi gba ìtọ́jú nílẹ̀ òkèrè títí di òní tí í ṣe ọjọ́ àìkú Sunday gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní láti pàṣẹ báwọn oníròyìn bí wọ́n ṣe tọpinpin rẹ̀ wọ́n ní wọ́n mọ̀ rí mọ̀ wípé owó ilé ìtìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti yà sọ́tọ̀ láti fi gbọ́ bùkátà ti ẹ̀ka ètò ìlera nílẹ̀ wa Nàìjíríà láti ọdún 2016 títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n lówó ọ̀hún ló jẹ́ tírílíọ̀nù méjì náírà lé ìgbọ̀njẹ̀ mẹ́ta ìyún 2.3 trillion naira wọ́n ní nínú àpapọ̀ owó yìí. Can you imagine? The gigantic amount these people are squandalizing, the kind of extortion these people are using our money, the way these people are using our money, the way they are extorting us, the way they are squandalizing our money. Can you just imagine? 2.something trillion naira. Can you imagine that money for only one head? Not even the family that spent the money with him, not even his delegates. What's his name? Oshibadi or something like that. He is the only one that is spending this kind of money. The money that can change a lot in the country. Can you imagine? Let's continue. wọ́n ní owó ilé tí wọ́n yà sọ́tọ̀ láti fi gbọ́ bùkátà iléeṣẹ́ ààrẹ ìyún ilé ìwòsàn tí ń bẹ ńbẹ̀ wọ́n lówó ọ̀hún ó jẹ́ bílíọ̀nù 6 náírà ó lé ìgbọ̀njẹ̀ méjì 6.2 billion naira. wọ́n ní àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣòyí ó náà ni wọ́n rí sàjọ o láti pàṣẹ ojúpọ̀ ẹ̀rọ ayélujára tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́fíìsì eléyìí tó ń bójútó ti ètò ìṣúná. wọ́n ní ilé ìwòsàn tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí òun náà ni wọ́n dìídì gbé kalẹ̀ o wípé kó máa ṣe ìtọ́jú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bó bá ti di pa ààrẹ fẹ́ ṣòjòjò títí mọ́ igbákejì ààrẹ àtàwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn tó fi mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ àti gbogbo òṣìṣẹ́ lápapọ̀ tí wọ́n ṣiṣẹ́ nílé iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbégbègélé
wọ́n ní ní ọdún 2016 nìkan wọ́n ní iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà owó eléyìí tí wọ́n tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí ètò ìṣúná wọn bẹ̀ wọ́n lọ jẹ́ ọ̀tàlénígba bílíọ̀nù náírà ó dé mẹ́wàá 250 billion naira nígbà tó sì jẹ́ pé owó tó kan ilé ìwòsàn tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ wọ́n ló dín pẹ́sẹ́pẹ́sẹ́ ní bílíọ̀nù 3 náírà ní iyùn 2.8 billion naira wọ́n nígbà tó di ọdún 2017 wọ́n ní àpapọ̀ owó ilé ìtọ́kan ẹ̀ka ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ṣe bílíọ̀nù lọ́nà 300 náírà ó lé 4 àti ìgbọ̀njẹ̀yọ kan 304.1 billion naira wọ́n ní lọ́dún yìí nìkan owó eléyìí tí wọ́n yà sọ́tọ̀ fún ilé ìwòsàn tí ń bẹ nílé iṣẹ́ ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n lówó ọ̀hún ló jẹ́ mílíọ̀nù lọ́nà 300 náírà ó dé 9 àti pẹ́sẹ́pẹ́sẹ́ iyùn 331.7 million naira wọ́n ní bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò ọ̀hún sọ́tọ̀ rèé o tí àpapọ̀ owó ilé ìtọ́kan ilé ìwòsàn tí ń bẹ nílé iṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó fi jẹ́ bílíọ̀nù 6 náírà ó lé ìgbọ̀njẹ̀ méjì 6.2 billion naira nígbà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé síwájú nínú ìròyìn ẹ̀ wọ́n ní pàpà síbẹ̀ pẹ̀lú òbítíbitì owó yìí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà níṣe ni wọ́n mọ̀ tẹ̀síwájú láti lọ rèé mọ́ gba ìtọ́jú nílẹ̀ òkèrè wọ́n ní ìrìn àjò àkọ́kọ́ tààrí ọ̀kọ̀ọ̀kọ́ gbéra rẹ̀ òun náà ni wọ́n lọ lọ́jọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún 2016 tí ààrẹ gbéra kọjá lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì láti lọ rèé gba ìtọ́jú látàrí àìsàn eléyìí tó farapẹ́ ti etí tí wọ́n pé ń yọ ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́nu wọ́n ní wọ́n sì gúnlẹ̀ sí orílẹ̀‐èdè padà lọ́jọ́ 19 nínú oṣù kẹfà ọdún 2016 yẹn kan náà wọ́n nígbà tó di ọjọ́ 19 nínú oṣù àkọ́kọ́ ọdún 2017 wọ́n ní ààrẹ tún gbéra pa o eré gbogbo dilẹ̀ Gẹ̀ẹ́sì níbi tí ààrẹ tí wọ́n tún ti lọ rèé gba ìtọ́jú wọ́n ní ààrẹ padà dé o lọ́jọ́ 10 nínú oṣù kẹta ọdún 2017 tó ṣe déédéé ọjọ́ 51 days tí ààrẹ ti lò nílẹ̀ òkèrè wọ́n ní lẹ́yìn 40 ọjọ́ síra wọ́n ní ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n mọ̀ tó gbéra lẹ́ẹ̀kan sí ìyún lọ́jọ́ 8 nínú oṣù karùn-ún ọdún 2017 tí wọ́n pé àwọn tó ń lọ o láti lọ rèé gba ìtọ́jú nílẹ̀ òkèrè wọ́n ló di rẹ̀rẹ̀ mú ọjọ́ 19 nínú oṣù kẹjọ ọdún 2017 làárẹ̀ tó padà dé o wọ́n ní wọ́n lu ọjọ́ 4 ó lé ní 104 days wọ́n ní eléyìí náà ló sì pọ̀ jùlọ o nínú ìtàn orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní kódà ó ju ti ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà kan rí lọ o ìyún Umaru Musa Yar'Adua ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ tọ́ tààràtà sójú ìwé 4 nínú ìwé ìròyìn Sunday Punch kẹlọ rèé ṣẹ̀rí ìròyìn yẹn. ọ̀dà ẹni tí òkúkú parọ́ ní òpè ẹlẹ́rìí ń wà lọ́rùn o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbogbo ìròyìn gbogbo táwọn bá jẹ́. If you can see what these people are trying to do for the Nigeria, they are trying to send the Nigerians into the early grave. The way they are squandalizing Nigerians' money. The money they are being squandalizing belongs to the whole Nigeria. And this very money, Taba Wudada, honestly speaking, if this money is well invested, like into hospitals, I know across the nation of the country, this money can build a lot of hospitals, standard hospitals across the nation of the country. After building it across the country, there will be a lot of unemployment relief across the nation. Instead of them
to sit down, deliberate on how to make the progress for the country. This useless, not head people, they never try to think of something of that nature. Wọn ò ronú débẹ̀ láyé wọn láíláí. We have doctors in there back home. We have doctors in there. Their salary wasn't paid. The people are clamoring, complaining that they are going to go on strike because of their salary being withheld. And one of the useless guy called himself Bajabi Amila, or what is his name, or the useless idiot, that his salary has never once been withheld, was telling them that there should be a reason. There was a reason for holding their salaries. His own salary has never been obstructed or delayed in his life since the time he is in government. And he was saying that these people's salary, there was a reason of holding the salaries. Can you imagine that? We need to talk with ourselves, because it's an adage that said, if we don't want to live by the word of faith, obviously you will live by the word of failure. Or if you refuse to live by the word, if you refuse to live by the word of grace, definitely you will live by the word of disgrace. Please, let us think very well. We need to sit down, lie down on the bed, sleep, and reason properly. We sleep, pray to God, listen to Him, because if you don't want to, if you refuse to listen to an instruction, obviously you will never be delivered. You won't be delivered from destruction. So we need to listen to an instruction so that we can be delivered from destruction. That country called Nigeria, I am praying that the Yorubas, we will find our way of withdrawing ourselves, dissociating ourselves away from the place called Nigeria. I pray for the Igbos too, that theirs too will come true, their plans too will come true as well. But I pray that God Almighty will assist us, because we are the most difficult people in that tribe called Nigeria. We are backbiters. We always go against each other. Because of the problem that is floating here and there, kò sí tí ọmọ Yorùbá ò sí ńbẹ̀. Gbogbo àṣírí tó ń tú ní ti Sunday Igboho and all the stuff, Yorùbá wà ńbẹ̀. We always go against each other. We backbite each other. Ọlọ́run Elédùmarè á kó wa yọ lọ́wọ́ àwọn olórí burúkú olòṣì ènìyàn tí wọ́n ní a ò ní fi orí wa sùn sí ibi tí a ó ti ní ìbàlẹ̀ ọkàn. Ọlọ́run á kó wa yọ lọ́wọ́ wọn. Jésù á kó wa yọ lọ́wọ́ wọn. Á gbèjà wa jà bó ṣe kó ọmọ Ísírẹ́lì yọ kúrò nínú gbogbo ewu wàhálà Egypt. Á kó wa yọ lọ́wọ́ wọn lágbára Ọlọ́run. Ní agbára Jésù, á lu àlùjá, á lu àlùyọ.
I must confess to you, I am 100% tired of these useless people. Completely tired of these useless people. Ká fi ohun gbogbo sí ọwọ́ Ọlọ́run o. Ká fi ohun gbogbo sọ́wọ́ Ọlọ́run. And at the same time, màá bẹ̀ yín náà, ẹ má jẹ́ ká sùn àsùnpìyè o. Ká má sùn àsùnpìyè o. À ń gbà á ládùúrà. At the same time, ká máa tún fi àtọwọ́ àtara ni. Wọ́n ní kíní kan bọ́tẹ̀ ṣe ń pọ̀ anyway, I've forgotten it anyway. Pé gbogbo àwọn ní tí kíní kan bá di gbogbo ara lògùn ẹ̀. Kò ń tàbí wọ́n ní kíní kan kò sí Ọlọ́run má jẹ́ ká rí nǹkan burúkú. Ó ń bọ̀ wọ́n láwọn là ń dẹ́ẹ̀dì. Ẹ jẹ́ ká wá ń tá a máa ṣe sí ọ̀rọ̀ yìí. It's getting too much. It's getting too much. Look at the way they are just putting their money into the country's money, spending it anyhow, squandalizing it the way they want. They believe nobody can check on them. They can do whatever they like. This is absolutely wrong. Completely wrong. It is detestable, hateful. Honestly speaking, things to be done about it. Ọlọ́run á kó wa yọ o. Ọlọ́run á wà pẹ̀lú yín, á wà pẹ̀lú àwọn ènìyàn yín. Ẹ má jẹ́ ká dúró o. Gbogbo eré tẹ bá mọ̀ sá, ẹ sá o. Gbogbo ibi tẹ bá lè rìn sí, ẹ rìn síbẹ̀ o. Jésù á wà pẹ̀lú yín. Ànábì á wà pẹ̀lú yín o. Lórúkọ Jésù ní ọlá ànábì. Àdúrà gbogbo wa gbà o. Orúkọ mi again. Èmi ni HRH Prince K.A. Hagijon Olagunju. May God Almighty be with you and protect you and your family. Ẹ ṣeun, ẹ kú ìtẹ́tí gbọ́ mi. Please kindly share this. Love it. Share it so that every one of us will take it as a point of duty to know what to do about this mess these people are trying to put us into. May God Almighty be with you and protect you and your family. Thank you. Bye.